Audio Jungle. Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2023 ìròyìn àpapọ̀ ohun la mú wá fún yín láti ẹnu èmi Sọ́ní Sodiq Abiodun ṣáájú kátóka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó èyí tó jẹyọ nínú rẹ̀. Olóyè kan lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ń ké sí ẹgbẹ́ náà láti rí pé wọ́n gbé ipò adarí àwọn aṣòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà wá sí apá àríwá nílẹ̀ wa Nàìjíríà o. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti ń yíwò padà wípé wọn ò jẹnikẹ́ni gbé lójúnà Àbújá sí Kaduna o. Àwọn àjọ èyí tí ń ṣọ́nu bodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti pé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan ti gbé báàgì rẹsì èyí tó ní májèlé nínú tó sì pọ̀ púpọ̀ wọ orílẹ̀‐èdè Nàìjíríà wá. Àwọn agbébọn ti pa ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ gbé ìbọn bíi méjì lọ́wọ́ ń bẹ̀ gbé sálọ. Nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Mikel Obi ti pé agbábọ́ọ̀lù ọ̀sìnbẹ̀ ló lè gbábọ́ọ̀lù dáadáa takùnbọ̀ jùlọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Man United. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lórí èpo YouTube ẹtẹ bàbá gbàgede ìmọ̀ TV, Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram gbàgede ìmọ̀ _22. Ẹ̀yin má gbàgbé láti rí pé ẹ pè wá fún ìpolówó ọjà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ o. Olóyè lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC Malam Muazu Dansarauniya ti ń bẹ̀rẹ̀ sí ní ké sí ẹgbẹ́ òṣèlú APC èyí tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti rí pé wọ́n gbé oyè adarí fún aṣòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà wá sí apá àríwá nílẹ̀ yìí o. Olóyè náà lẹ́gbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Kano Dansarauniya òun ló ti bẹ̀rẹ̀ sí ní ké sí àwọn ọ̀gálọ̀gá lẹ́gbẹ́ òṣèlú APC láti jà fitafita wípé oyè ọ̀hún ló tètè tọ́ sí wọn lápá àríwá nílẹ̀ wa Nàìjíríà o. Níbẹ̀ ni Dansarauniya ló ti ń jẹ́ kó lè mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC àgàgà èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kano lápá àríwá làwọn jà fitafita láti rí pé Bọ́lá Ahmed Tinubu ohun gangan ló padà jáwé olúborí nínú ètò ìdìbò sípò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó pé iṣẹ́ èyí tí ìpínlẹ̀ Kano ṣe kò kéré rárá, bẹ́ẹ̀ sì rèé wọn ò lè fọwọ́ ẹ̀yìn rọ́ ìpínlẹ̀ Kano dànù nínú ètò ìdìbò tó wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà sípò ààrẹ. Ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú iṣẹ́ ribiribi èyí tí àwọn ṣe láti rí pé Bọ́lá Ahmed Tinubu ló padà wọlé sọ bí elékùrọ́ nínú ètò ìdìbò sípò ààrẹ tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún tí a wà yìí ló yẹ kí wọ́n tètè gbé oyè adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà fún aṣòfin Barau Jibril èyí tó wá láti ìpínlẹ̀ Kano pé èyí gan lọ́nà láti fún ẹgbẹ́ òṣèlú APC lágbára tó lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí okun ọ̀hún kó lè bá bókun dáadáa lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni. Ó pé èyí pọn dandan kẹgbẹ́ òṣèlú APC kí wọ́n jà fitafita kí wọ́n rí wípé agbára náà gẹ́gẹ́ bí adarí aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló wá sọ́wọ́ Jibril ẹni tí ó jẹ́ ọmọ oyè lẹ́gbẹ́ òṣèlú APC tó sì jẹ́ aṣòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà o. Ó pé èyí yóò tún fi hàn wípé ìpínlẹ̀ Kano ti lágbára bẹ́ẹ̀ agbára ọ̀hún tuntun lẹ́ẹ̀kan sí i. Ọ̀gá àgbà ọ̀hún tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ láti bẹnu àtẹ́ lu àwọn kan èyí tí ń pèpè pé kí wọ́n gbé ipò náà lọ sí ọ̀dọ̀ àwọn míì o. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti ń tètè yí èròǹgbà àwọn èèyàn padà pẹ̀lú ìròyìn èyí tó ń jẹyọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé níṣe ni àwọn ajínigbé ni wọ́n jí àwọn èèyàn èyí tó ń rìnrìn àjò lójúnà Àbújá sí Kaduna gbé lọ. Ìjọba ìpínlẹ̀ Kaduna lánàá ló fọ̀rọ̀ ọ̀hún léde wípé irọ́ ọ̀hún pọ̀ púpọ̀, bẹ́ẹ̀ sì rí ọ̀rọ̀ náà ló jẹ́ irọ́ lásán o. Nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde látọwọ́ ọ̀gá àgbà tóun ti alákòóso fọ́rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ Kaduna Samuel Awon ló ti ń jẹ́ kó lè mọ̀
wípé irúfẹ́ ìròyìn èyí tó léde náà ló jẹ́ irọ́ pátápátá gbo bẹ́ẹ̀ sì rèé táwọn oníròyìn tó nílò láti ṣiṣẹ́ ìmíì lórí ọ̀rọ̀ náà ó pé ọ̀rọ̀ ọ̀hún tó ti ń jà àwọn ìròyìn báyìí lórí ìkànnì abẹ́yẹfò tó ń ti ìkànnì ayélujára gbogbo lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló yẹ káwọn ọmọ Nàìjíríà ti tètè mọ̀ wípé irọ́ pátápátá gbo náà lọ̀rọ̀ náà o ọ̀gá àgbà ọ̀hún tẹ̀wájú ó pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ táwọn gbé pátápátá làwọn gbà ròyìn wípé ní ìjọba ìbílẹ̀ Kàgákò ní àwọn kan ṣàdédé wà ní ìlú Gbájé tí wọ́n sì gbé ìbọn dání bẹ̀ láti dá àwọn kan lọ́wọ́ kọ o ó pé kódà ní ọjọ́ Wednesday ni wọ́n pé wọ́n jí àwọn èèyàn gbé nínú ọkọ̀ bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó pé àmọ́ lẹ́yìn rẹ̀yìn àwọn rí pé kò sẹ́nikẹ́ni nínú ọkọ̀ náà ó pé àwọn ṣàkíyèsí wípé ọkọ̀ ọ̀hún èyí tí wọ́n gbé kalẹ̀ ní ò tiẹ̀ wà lójúnà Àbújá sí Kaduna léyìí tẹ́ pé ó jìnnà réré sí ojúnà náà ó pé èyí ṣe àfihàn pé kì í ṣe ìpínlẹ̀ Kaduna àbí agbègbè èyí tó súnmọ́ ìpínlẹ̀ Kaduna rárá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ ó pé èyí ló jẹ́ kí àwọn kan yá tètè mọ̀ wípé irọ́ pátápátá gbu òun lọ̀rọ̀ èyí tó léde láìpẹ́ yìí. Àjọ kọ́sítọ̀mù ti ń bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mọ̀ báyìí pariwo síta fáwọn ọmọ Nàìjíríà gbogbo wípé àwọn ìrẹsì èyí tó ní májèlé nínú làwọn kan ti kó wọ ìpínlẹ̀ Ògùn wá wọ́n pé àjọ kọ́sítọ̀mù náà èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn ló ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè wípé àwọn ìrẹsì kan ti wá láti orílẹ̀-èdè China àmọ́ táwọn ìrẹsì náà ní májèlé èyí tó pọ̀ púpọ̀ nìyí ọ̀gá àgbà fún àjọ NCS ọ̀hún ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ Bámidélé Mákindé ó pé àwọn báàgì ìrẹsì tó wá láti orílẹ̀-èdè China èyí tí ó tó 147 níye làwọn gbà padà tí àwọn báàgì ọ̀hún sì wà ní ìwọ̀n 50 pẹ̀lú ìwọ̀n 25 níye ó pé gbogbo ìrẹsì ọ̀hún làwọn lọ kó ní ilé ìkọ́jàsí kan tí ń bẹ ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ó pé èyí wáyé lẹ́yìn ìgbà tí àwọn ti gba àwọn nǹkan míì ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023 wọ́n pé àwọn oògùn olóró míì táwọn tún gbà ó ní sìgá pẹ̀lú àwọn nǹkan míì tó ṣe máa mẹ́nuba ó pé àwọn nǹkan wọ̀nyí làwọn kó lọ sí ọ̀dọ̀ àjọ NDLEA ọ̀gá àgbà Mákindé ó fọ̀rọ̀ múlẹ̀ lákòókò èyí tí wọ́n kó àwọn oògùn olóró ọ̀hún fún ọ̀dọ̀ àwọn àjọ NDLEA èyí tó ń rí sí lo oògùn olóró lọ́nà àbádì lórílẹ̀‐èdè Nàìjíríà o Mákindé nínú ọ̀rọ̀ rẹ̀ ló pé gbogbo àwọn nǹkan pátápátá ìrẹsì tí àwọn gbà padà ló máa wà ní báàgì ètò tó 12,000 níye àti 610 níye ó pé àwọn nǹkan wọ̀nyí ló wà ní ìwọ̀n kìlógíráàmù 50 tó sì wà ní ìwọ̀n kìlógíráàmù 25 níye bákan náà ó pé gbogbo ẹ̀ pátápátá ló lè gba ọkọ̀ ńláńlá bíi 21 níye láti kó wá sórílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè China ó ní pé àkíyèsí èyí táwọn ṣe ń bẹ̀ ní pé àwọn báàgì ìrẹsì ọ̀hún ló mà ní májèlé nínú níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ké sí àwọn ọmọ Nàìjíríà gbogbo láti ti ṣọ́ọ̀ṣì lórí ohun tí wọn yóò máa jẹ pátápátá nílẹ̀ Nàìjíríà o. Àwọn agbébọn ṣe ìkọlù sáwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá kan gba ìbọn méjì gbé sálọ wípé àwọn agbébọn lọ́jọ́ Thursday ni wọ́n ṣe ìkọlù lọ́sì gbẹ̀mí lẹ́nu ọ̀gá àgbà ọlọ́pàá kan lójúnà Ìkòròdú Ìjẹ̀bú Òde èyí tó ń bẹ ní ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ìròyìn ọ̀hún fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àtìláwí èyí tí wọ́n tún gba ìbọn ọ̀hún lọ́wọ́ ọlọ́pàá bíi méjì ló gbé kínní ọ̀hún sálọ àwọn tí wọ́n padà ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lójúnà yìí làwọn ọlọ́pàá ti ṣàdédé dúró sí láti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ tí wọ́n bẹ̀ àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ṣàdé ṣàkíyèsí pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n wọbẹ̀ láti bẹ̀rẹ̀ sí yìnbọn fún àwọn ọlọ́pàá lójúnà èyí tí wọ́n dúró sí fún iṣẹ́ wọn ẹnìkan èyí tó wà lójúnà náà ṣàlàyé fáwọn oníròyìn wípé ní dédé aago 7:30 ìrọ̀lẹ́ làwọn àtìláwí ọ̀hún wọlé dé níbẹ̀ ni wọ́n ti yìnbọn fún ọ̀kan lára àwọn ọlọ́pàá náà tó sì gbẹ́mìí mì wọ́n pé àwọn òyòkù ọlọ́pàá ni wọ́n tètè fẹsẹ̀fẹ padà lọ sí iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá náà wọ́n pé ọ̀kan lára àwọn ọlọ́pàá èyí tí ó fẹsẹ̀fẹ náà ni ò tí ì padà dé àgọ́ wọn sí dé àkókò yìí o ìròyìn ọ̀hún tún tẹ̀wájú wípé àwọn ọlọ́pàá èyí tí wọ́n yìnbọn fún ló ti padà jọ lọ́hùn nípè táwọn agbébọn ọ̀hún sì padà gbé ìbọn bíi méjì gbé sálọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá tó ti agbẹnusọ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ló ti kọ̀ láti fèsì látàrí bí àwọn oníròyìn ti ṣe ń bá a sọ̀rọ̀
láti ọjọ́ yìí wá wọ́n pe àwọn agbébọn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù báyìí lábàdì ní ìpínlẹ̀ Èkó láti ọjọ́ díẹ̀ sẹ́yìn lọ́jọ́ Wednesday. Wọ́n pe àwọn agbébọn ọ̀hún ní wọ́n wọ Awon estate lọ láti lọ rí pa ó kéré jù èèyàn bíi 3 níbẹ̀ o. Nínú ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù atamátàsé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ikọ̀ Super Eagles John Mikel Obi ló mà ti fọ̀rọ̀ léde báyìí pé agbábọ́ọ̀lù atamátàsé èyí tí ń gbábọ́ọ̀lù dáadáa fún ikọ̀ Napoli tóun ti ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Victor Osimhen ló ṣeé ṣe báyìí kó padà wà níkọ̀ Manchester United. Ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún ló da púpọ̀ láti wà nínú ikọ̀ Manchester United tó pé yóò gbé ògo rẹ̀ yọ dáadáa. Agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ Chelsea ọ̀hún Mikel Obi ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù Osimhen tí ó ju ọmọ ọdún 24 lọ ohun gangan ni ó ṣeé ṣe kó padà fi ẹ̀yìn tògiri àbí fẹ̀gbẹ́ tògiri bó bá wà nínú ìdíje ti Premier League náà. Ó tẹ̀wájú pé Victor Osimhen lò mórí pé ó ń gbá bọ́ọ̀lù dáadáa nínú ikọ̀ Napoli bẹ́ẹ̀ sì rèé ó ń gbìyànjú tirẹ̀ ńbẹ̀ o. Ó pé àmọ́ Victor náà yóò wà lójú ọjà láìpẹ́ bó bá pẹ́ bó sì yá o. Ó pé àmọ́ ikọ̀ Manchester United lòun mọ̀ wípé yóò dá fún agbábọ́ọ̀lù ọ̀hún láti ti fẹsẹ̀ sí kó sì wà níbẹ̀. Ó pé àlóòótọ́ Victor ni ò tí ì ní àwọn àmúyẹ míì àmọ́ síbẹ̀síbẹ̀ kò sí àní-àní yóò gbá bọ́ọ̀lù wọlé dáadáa fún ikọ̀ Manchester United. Ó tẹ̀wájú pé lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ Manchester United ni wọ́n nílò agbábọ́ọ̀lù bíi Victor Osimhen láti máa ràn wọ́n lọ́wọ́ látàrí gbogbo bí wọ́n tàwọn náà ṣe ní àwọn agbábọ́ọ̀lù míì èyí tí wọ́n àwọn náà tí wọ́n sì lójú òṣùwọ̀n o. Wọ́n pé Victor Osimhen òun ni agbábọ́ọ̀lù èyí tó gbá bọ́ọ̀lù sẹ́wọ̀n jùlọ fún tinú ikọ̀ Napoli tó sì ti gbá bọ́ọ̀lù bíi 21 níye nínú ìdíje 23 níye èyí tó ti gbá fún ikọ̀ wọn o. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù èyí tí ó ṣeé ṣe kọ́bẹ̀t ní bèrè fún agbábọ́ọ̀lù yìí òun ni ikọ̀ Chelsea, PSG, Bayern Munich, Manchester United àtàwọn míì. Wọ́n pe agbábọ́ọ̀lù yìí tún ní agbábọ́ọ̀lù èyí tí àwọn èèyàn fẹ́ bèrè fún jùlọ láwọn ikọ̀ agbábọ́ọ̀lù gbogbo. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tí a mú wá fún yín. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube wa tẹ́ bàbá Gbàgede Ìmọ̀ TV, Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _92. Ẹ̀yin má gbàgbé láti rí pé ẹ pè wá fún ìpolówó ọjà. Àmọ́ kì í tó bá lọ ẹ gbọ́ àwọn kókó èyí tí a mú wá fún yín lẹ́ẹ̀kan sí i. Olóyè lẹ́gbẹ́ òṣèlú APC ti ń béèrè pé kí wọ́n tètè gbé ipò adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wá sápà àríwá àgàgà ìpínlẹ̀ Kánò. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti bẹ̀rẹ̀ sí ní yí ọkàn àwọn èèyàn pẹ̀lú ohun padà báyìí wípé kò sí ìjínigbé kankan tó wáyé lójúnà Àbújá sí Kaduna o. Àjọ kọ́sítọ̀mù ti fọ̀rọ̀ léde wípé ìrẹsì èyí tó ní májèlé nínú ó ti wọ ìpínlẹ̀ Ògùn wá àgàgà orílẹ̀-èdè Nàìjíríà o. Nínú ìròyìn eré ìdárayá àmúwá fún yìí ń bẹ agbábọ́ọ̀lù atamátàsé ni Mikel Obi ló ti jẹ́ kó di mímọ̀ báyìí pé agbábọ́ọ̀lù Osimhen ohun gangan ló pójú òṣùwọ̀n jù láti wà nínú ikọ̀ Manchester United. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tí àwọn wà fún yín. Sọ́ní Sodiq Abiodun òun náà lórúkọ tèmi tí dìgbà míì jẹ́ o. Audio Jungle. Audio Jungle.